hadratu ummi fahabarroha. Mi ò bá ìyá mi láyé, ó lóun ò gbọ́njú báyìí òun láyé, fahabarroha. Òun ò bá ṣe dáadáa fún ìyá òun, òun ò bá kẹ́yà òun, òun ò bá ṣàánú ìyá òun, ṣùgbọ́n òun ò bá ìyá òun láyé. Tóun ò bá wá rí ìkẹ́ṣe fún ìyá òun, walakin la hasubbu ahadan fayasubbuha. Ń dáàbòbò ìyá mi níbi èébú látara kẹ́mi náà mọ́ búyọ̀ ń yà. Bí n bá ti búyọ̀ ń yà, wọn ò ní búyà mi. Bí n bá ti bú bàbá ń bàbá, wọn ò ní bú bàbá mi. Nítorí pé ó níyà, ó sì ń bọ̀wọ̀ fún yẹ. Ànábì gan ni ẹ má bú bàbá yín, ẹ má bú ìyá yín. Wọ́n bèèrè lọ́wọ́ Ànábì pé ṣó sì possible sá? Kọ́mọ máa bú yẹ, kọ́mọ máa bú bàbá ẹ̀, so possible? Ànábì ló possible. Ní tó bá mú ọ tó bá fi bú yóò ìyá tán bá fi bú ìyá rẹ padà, wọ́n ló bú yẹ fún rẹ. Àìlọ́ba gidi ń lù yín ni ò jẹ́ mọ iye ọba gidi tọ́lọ́run fi sókún mọ̀ sọ. Àìláwọn àgbáre nù rẹ̀ yín ni ò jẹ́ ọmọ bàbá àgbàlá tó lè ṣe ní àgbáre. Méjì wá ní fún ọ. Nínú kó kọ̀ntínú kó máa sọ̀rọ̀ sàkàsàkà, irú ètò sọ tí ọba látó ní ṣe kó kọ̀ntínú rẹ̀ kó tó tún wọn bú. Eléyìí tó ṣe tó tún gbé fọ́tò wọn sí wọn. Nínú kó tún ṣe. Tàbí kó o sì kó ọ̀rọ̀ rẹ jẹ. Tó o bá lè kó ọ̀rọ̀ rẹ jẹ, ajá sí pé orí ibú rẹ ó mọ̀ ní bó ṣe yóò mọ̀ ń bà. Orí ibú rẹ yóò mọ̀ níwọ̀nba. Ṣùgbọ́n tó o bá rí kó jẹ, ọ mọ̀ pé orí ibú tí ń bẹ lára rẹ apẹ̀rẹ̀ ni. Wọ́n wà á ru tírélà orí ibú, wọ́n gbèrè ọ lórí, wọ́n gbé tírélà orí ibú eléyìí tí ó wọ̀ ọ lọ́rùn, ó wà á ṣe gangan sànsàn. Kí kálukú yín lọ ṣọ́ra yín níbi ìsọkúsọ àwọn ọ̀rọ̀ wèrè. Ẹ má bú àwọn àgbàlagbà wa nílùú. A máa rí bá wí nígbà tẹ́ ẹ fi ń bú odidi ọba aládé first class. Àwọn tó já sí wípé nígbà wọn bá pè wọ́n tán wọn tó ká àwọn ọba mi. Tẹ́ ń bú wọn tẹ́ ń rí imú jẹ nítorí pọ́ba tiwa ìfagbó wọn kọ́ wa bí wọ́n ṣe ìfagbó. Ọba wo èso ń jàgídíjàgan wọn kọ́ wa bí wọ́n ṣe ṣe jàgídíjàgan. Wọ́n yìí tó ń sọ fún wa náà ní pé ẹ ṣe sùúrù, tẹ́ bá gbá yín létí ọ̀tún ẹ̀kọ́ tòsì sí wọn. Orin tí bàbá kábíyèsí ń kọnu o, ọba tí ń fàlàáfíà. Tẹ́ máa wá ń kọrú orin bẹ́ẹ̀, ẹjọ́ rí yín ó pé o. Ẹjọ́ rí yín ó pé ẹ sì lọ ṣe làákàyè. Ẹ̀yẹ ṣe bí àgán nìgàn, ẹ̀yin tẹ́ ń sọkúsọ sílùú Ògbómọ̀ṣọ́. Ẹjọ́ orí yín ó pé ẹ sì lọ ṣe làákàyè. Ẹ̀yẹ ṣe bí àgán nìgàn, ẹ̀yin tẹ́ ń sọkúsọ sọ́ba Ògbómọ̀ṣọ́. Ẹjọ́ orí yín ó pé o, ẹ sì lọ ṣe làákàyè. Ẹ̀yẹ ṣe bí àgán nìgàn, ẹ̀yin tẹ́ ń sọ̀sọ̀kúsọ sí àtúnníṣe. Bẹ́ẹ̀ bá jórí yín ó pé yóò mọ níbà, bẹ́ẹ̀ bá jí ó pé ẹ sórí ibú àtàyà ọmọlìkìyàmọ́ ti ṣe bí kò kúkú sí olóríire kankan ràn yín tẹ́lẹ̀ náà. Àrọ́mọdọ́mọ yín kan tí ó sóríire ò ní sí. Insha Allahu
bi qudratillahi ta'ala àyàfi tó bá já sí pé bàbá àgbàlá tó ní ṣe tẹ́ ẹ bùn tó bá já sí pé àwọn dàbí àwọn olórí bú àgbà tí ń bẹ́ràn tí bí kú ilé ò sì pa nítorí ò lè pààyàn àwọn àgbà wèrè tí wọ́n ń fi ọ̀rọ̀ sí yín lẹ́nu kẹ́ ẹ mọ́ bú àwọn àgbà wọn kò jọ wá lójú fáwọn náà kò sí bó ṣe fẹ́ rí tẹ́ẹ̀ ní rí èpò nínú àlìkámọ̀